Ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹ jẹ́ ká wá àwọn orin tí n fẹ́ kọ, wọ́n máa tí n bá lọ play ẹ̀, orin ọlọ́jọ́bí ni n fẹ́ kọ lénìí. Bẹ́ẹ̀ tí n bá lọ play ẹ̀ báyìí, níṣe ni wọ́n máa ṣe kí ni? Wọ́n máa gbé page mi wálẹ̀. So ìdí nìyẹn. Orin ọlọ́jọ́ ìbí tó yẹ ká jó, òun ló yẹ kí n play ní ọjọ́ tí èní yìí, ṣùgbọ́n Facebook tí n bá lọ ṣe báyìí wọ́n máa gbé page mi wálẹ̀ ni. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So ẹ jẹ́ kí n wá orin Yorùbá Nation tí máa ń play gbogbo ìgbà náà ló sọ pé máa play, torí àìmọye ìgbà tí mo ti ń play orin mi tí wọ́n máa ń send mi ní kíní warning. So ẹni tí máa play léyìí fún màmá wa tí wọ́n ń ṣe ọjọ́ ìbí ní èní, ọmọ Ìbàdàn ni wọ́n bí wọn sí. So ẹ má bínú, jẹ́ kí orin tí n fẹ́ play fún wọn ti Ìbàdàn, Ìbàdàn Èkìtì ni wọ́n. So a máa play ẹ̀. Bẹ́ ṣe wọlé ẹjọ́ máa bá mi pé ètò. Ẹ káàbọ̀ bàbá mi Terry ọmọ Aládé, mo dúpẹ́ sá o. Bẹ́ ṣe wọlé ẹ máa bá mi pín ètò. Ẹ ṣé sá, God bless you Daddy Terry ọmọ Aládé. Orin tí n fẹ́ play bí mo ṣe sọ, orin ọlọ́jọ́bí ló yẹ ká play, ṣùgbọ́n mi ò ní lè ṣe torí Facebook wọ́n máa gbé page mi wálẹ̀, mi ò dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀. So ìdí nìyí, ó dùn mí gan ni. Ẹ jẹ́ ká gbọ́ eléyìí, torí pé ọmọ Ìbàdàn ni wọ́n, Ìbàdàn ni wọ́n bí wọn sí, Ìbàdàn àti Èkìtì. So ẹ jẹ́ ká gbọ́ ti Ìbàdàn. Ẹ jẹ́ ayé àbàràkà délé Olúyọ̀lé ní kí a mọ́ sá, ọmọ Ìbàdàn mẹ́sì ọgbọ́n. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn, ọmọ àjẹ̀níyó ọmọ àfikàrà ń fọ́rin mu. Ìbàdàn ní bánisọ̀rẹ́ àìlọ́sọ́gun, ìjà ìgboro níjà Ìbàdàn. Àgbọ̀sásá ogun má ṣe sá, agbáyàyà ogun má ṣe yà ni wọ́n ń kíyìn nílé bàbá àtòbí ọlọ́mọ. Òkè kúlútú igbó tá a ti ń dà sàbàrí, ìbò sùúrù tí bàbá yín ti ń bolókun. Olókun ò ní kéré, àsàbàrí ò ní kọjá. Ìjọba dìjọ́ ìjàjájọ sáré pàṣàbàrí, ó bá dìjọ́ eré ẹjájọ sáré polókun. Àgbò dúdú ni bàbá yín fi ń bá sàbàrí, ewúrẹ́ dúdú ni bàbá yín fi ń bolókun. Marina àkọ́gún, Ìbàdàn ìlú òjò, ìlú àjàyí, ìlú ìdìkúnlé, ìlú ògúnmọ́lá, olódògbò kẹ̀yìn lójú ogun, owó akẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà. Ìbàdàlá ògúnmọ́lá jòkó bàbá ẹlòmíì náà o, ẹ̀yin lọmọ arólú owó, ọlágbé ara ó gbòjò, ṣọ̀gbọ́n yọ kéńké mi òjò tó yá, ẹ má ṣe gbé mi fọ́yá, ẹ̀yin ni òjò tó ṣá, ẹ má ṣe gbé mi fọ́ṣà ìlàwẹ̀, kíké mi wá di pé àmúṣe yẹ, eégún di mẹ́fà lòpin ilé, èyí ṣe tóbìnrin òun máa wo, àkàtì mẹ́fà nígbàlẹ̀, kì í ṣe tóbìnrin òun máa wo, ẹ̀sà ògbé ara ó gbòjò, wọ́n ẹ̀ fọkọ́palẹ̀ nígbàlẹ̀, béèyàn bá fọkọ́palẹ̀ nígbàlẹ̀ tó ṣá bàbá rẹ̀ lọ́kọ́, mo lé mi ò ní fọkọ́kan bàbá mi, iwájú olóògbòjò ìgbé eégún ni, ẹ̀yìn olóògbòjò ìgbé eégún ni, ọ̀tún àtòsí olóògbòjò ìgbé eégún ni, mo wá wòkè mo tún wò sálẹ̀, èmi ò rí bí wọ́n kẹgbẹ̀rún eégún sí mọ́, olóògbòjò ṣọgbọ́n yọ pé ọmọ aríkéyan, òjò tó rọ̀ tí ò dá ní ojẹ́ ń délé arólú, ọmọ ẹ̀gbọ́n ṣáṣá ogun má ṣe sá, agbáyàyà ogun má ṣe yà, ni wọ́n ń pìyìn nílé bàbá àtọ́bí ọlọ́mọ, Ìbàdàn májàmájà gẹ́gẹ́ bó ti fogun kára iwájú ń jọ́ sí, a ò ní tójú ọ̀rọ̀ àká ìyáró, èmi ò rẹ́ èèyàn tí ó tójú mi nà yá mi ni bàbá yín sọ tó fi gbógun ọba lọ, ogun àjàwẹ̀yìn ní múlé ẹ̀ṣọ́ òun ni ìyìn, ogun ojoojúmọ́ ní múlé bàbá yín sún mi lọ, Ìbàdàn kọ̀wọ̀ sí, Ìbàdàn kọ̀yàn jẹ́, ogun ọjà kókó wọn ní Ìbàdàn rí. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé gan ni, mo rí wa o, mo máa kí wa bí a ṣe ń wọlé ní kọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́ máa bá mi pín ètò. Ẹ ṣé mo dúpẹ́. Mo ń kọ orin Ìbàdàn fún màmá wa ọlọ́jọ́ ìbí, torí Ìbàdàn àti Èkìtì méjèèjì ni wọ́n. So ẹ má rò pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, nǹkan tó fà á ni o. Àfẹ́ play ti Yorùbá, bá ní ká play tọlọ́jọ́ ìbí gangan, wọ́n máa gbé page mi wálẹ̀. Orin tí n fẹ́ play orin bàbá wa sàn ní bàbá òbí, tí wọ́n máa gbé page wálẹ̀. Ẹ jẹ́ ayé àbàràkà délé Olúyọ̀lé ní kí a mọ́ sá, ọmọ Ìbàdàn mẹ́sì ọgbọ́n. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn, ọmọ àjẹ̀níyó ọmọ àfikàrà ń fọ́rin mu. Ìbàdàn ní bánisọ̀rẹ́ àìlọ́sọ́gun, ìjà ìgboro níjà Ìbàdàn. Àgbọ̀sásá ogun má ṣe sá,
Agbáyàyà ogun má ṣe yà ni wọ́n ń kí nílé bàbá àtòbí ọlọ́mọ. Èkúlú tu igbó tá a ti ń bá sàbàrí. Igbó sùúrù tí bàbá yín ti ń bolókun. Olókun ò ní kéré, àsàbàrí ò ní kọjá. Ìjọba dìjọ́ ìjàjájọ sáré bá sàbàrí. Ó bá dìjọ́ eré ẹjájọ sáré bolókun. Àgbò dúdú ni bàbá yín fi ń bá sàbàrí. Ewúrẹ́ dúdú ni bàbá yín fi ń bolókun. Marínà àkọ́gún, Ìbàdàn ìlú òjò, ìlú àjàyí, ìlú ìdíkúnlé, ìlú ògúnmọ́lá, olódògbò kẹ̀rí lójú ogun. Wá kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà. Ìbàdàlá ògúnmọ́lá jòkó bàbá ẹlòmíì náà o. Ẹ̀yin lọmọ arólú owó, ọlágbìn ara ó gbòjò. Ṣọ̀gbọ́n yọ kéńké mi òjò tó yá. Ẹ má ṣe gbé mi fọ́yá, ẹ̀yin ni òjò tó ṣá. Ẹ má ṣe gbé mi fọ́ṣà ìlàwẹ̀. Dídé mi wá di pé àmúṣe yẹ. Eégún di mẹ́fà lò ní ilé. Èé ṣe tóbìnrin òhùn máa wo. Pàkátì mẹ́fà nígbàlẹ̀. Kì í ṣe tóbìnrin òhùn máa wo. Ẹ̀sà ògbìn ara ó gbòjò. Wọ́n ì fọkọ́balẹ̀ nígbàlẹ̀. Béèyàn bá fọkọ́balẹ̀ nígbàlẹ̀ tó ṣá bàbá rẹ̀ lọ́kọ́. Mo lé mi ò ní fọkọ́kan bàbá mi. Iwájú ológbòjò ìgbé eégún ni. Ẹ̀yìn ológbòjò ìgbé eégún ni. Ọ̀tún àtòsí ológbòjò ìgbé eégún ni. Mo wá wókè mo tún wò sálẹ̀. Èmi ò rí bí wọ́n kẹgbẹ̀rún eégún sí mọ́. Ológbòjò ṣọgbọ́n yọ pé ọmọ àríkéyan. Òjò tó rọ̀ tí ò dání ojú ẹ̀ ń délé arólú. Ọmọ àgbọ̀ ṣáṣá ogun má ṣe sá. Agbọ́yàyà ogun má ṣe yà ni wọ́n ń pín nílé bàbá àtòbí ọlọ́mọ. Ìbàdàn májàmájà gẹ́gẹ́ bó ti fogun kára iwájú ń jọ́ sí. A ò ní tójú ọ̀rọ̀ àká ìyáró. Èmi ò rí èèyàn tí ó tójú mi nà yá mi ni bàbá yín sọ tó fi gbógun ọba lọ. Ogun àjàwẹ̀yìn ní múlé ẹ̀ṣọ́ òun ni. Ogun ojoojúmọ́ ní múlé bàbá yín sùn ní lọ. Ìbàdàn kọ̀ wá sí. Ìbàdàn kọ̀ yàn jẹ́. Ogun ọjà kókó wọn níbàdàn rí. Wọ́n lógun ọjà kókó wọn níbàdàn rí. Ẹ káàbọ̀, mo ń kí gbogbo wa bá ṣe ń wọlé. Ẹ ṣé mo dúpẹ́, ẹ máa bá mi pín ètò. A máa tó bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ayé àbàràkà délé Olúyọ̀lé ní kí á mọ́ sá. Ọmọ Ìbàdàn mẹ́sì ọgbọ̀n. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Ọmọ àjẹ̀mí yóò ọmọ àfìkárà ń fọ́ imú. Ìbàdàn ní bánisọ̀rẹ́ àìlọ́sọ́gun. Ìjà ìgboro ní ìjà Ìbàdàn. Àgbọ̀sásá ogun má ṣe sá. Agbáyàyà ogun má ṣe yà ni wọ́n ń kí nílé bàbá àtòbí ọlọ́mọ. Òkèkúlú tu igbó tá a ti ń bá sàbàrí. Igbó sùúrù tí bàbá yín ti ń bolókun. Olókun ò ní kéré, àsàbàrí ò ní kọjá. Ìjọba dìjọ́ ìjàjájọ sáré bá sàbàrí. Ó bá dìjọ́ eré ẹjájọ sáré bolókun. Àgbò dúdú ni bàbá yín fi ń bá sàbàrí. Ewúrẹ́ dúdú ni bàbá yín fi ń bolókun. Marínà àkọ́gún, Ìbàdàn ìlú òjò, ìlú àjàyí, ìlú ìdíkúnlé, ìlú ògúnmọ́lá, olódògbò kẹ̀rí lójú ogun. Wá kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà. Ìbàdàlá ògúnmọ́lá jòkó bàbá ẹlòmíì náà o. Ẹ̀yin lọmọ arólú owó, ọlágbìn ara ó gbòjò. Ṣọ̀gbọ́n yọ kéńké mi òjò tó yá. Ẹ má ṣe gbé mi fọ́yá, ẹ̀yin ni òjò tó ṣá. Ẹ má ṣe gbé mi fọ́ṣà ìlàwẹ̀. Dídé mi wá di pé àmúṣe yẹ. Eégún di mẹ́fà lò ní ilé. Èé ṣe tóbìnrin òhùn máa wo. Pàkátì mẹ́fà nígbàlẹ̀. Kì í ṣe tóbìnrin òhùn máa wo. Ẹ̀sà ògbìn ara ó gbòjò. Wọ́n ì fọkọ́balẹ̀ nígbàlẹ̀. Béèyàn bá fọkọ́balẹ̀ nígbàlẹ̀ tó ṣá bàbá rẹ̀ lọ́kọ́. Mo lé mi ò ní fọkọ́kan bàbá mi. Iwájú ológbòjò ìgbé eégún ni. Ẹ̀yìn ológbòjò ìgbé eégún ni. Ọ̀tún àtòsí ológbòjò ìgbé eégún ni. Mo wá wókè mo tún wò sálẹ̀. Èmi ò rí bí wọ́n kẹgbẹ̀rún eégún sí mọ́. Ológbòjò ṣọgbọ́n yọ pé ọmọ àríkéyan. Òjò tó rọ̀ tí ò dání ojú ẹ̀ ń délé arólú. Ọmọ àgbọ̀ ṣáṣá ogun má ṣe sá. Agbọ́yàyà ogun má ṣe yà ni wọ́n ń pín nílé bàbá àtòbí ọlọ́mọ. Ìbàdàn májàmájà gẹ́gẹ́ bó ti fogun kára iwájú ń jọ́ sí. A ò ní tójú ọ̀rọ̀ àká ìyáró. Èmi ò rí èèyàn tí ó tójú mi nà yá mi ni bàbá yín sọ tó fi gbógun ọba lọ. Ogun àjàwẹ̀yìn ní múlé ẹ̀ṣọ́ òun ni. Ogun ojoojúmọ́ ní múlé bàbá yín sùn ní lọ. Ìbàdàn kọ̀ wọ̀ sí. Ìbàdàn kọ̀ yàn jẹ́. Ogun ọjà kókó wọn níbàdàn rí. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé mo dúpẹ́. A kú palẹ̀mọ́ ọdún o. Mo kí àwọn ọmọ lẹ́yìn Jésù Kristi pé ọdún tá à ń wò lókè, ọdún Kérésìmesì. Nígbà tí a bí olùgbàlà kan fún wa, ẹni tí yóò jẹ́ ọba ayé. Àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀ sánmà. Àwa sì wá láti mú ẹ̀bùn fún ọba tá a bí lénìí. Èní ni ọjọ́ ìṣẹ́gun tí a mọ̀ sí ọjọ́ Tuesday, tí í ṣe 20 ọjọ́ nínú oṣù tí a wà nínú ẹ̀ yìí. Ó kù ọjọ́ 5 sí ọdún Kérésìmesì. A bá wa láyé, a bá wa láàyè, a bá wa lálàáfíà ara.
ayọ̀ àti àlàáfíà la máa fi ṣe ọdún. Ẹ jẹ́ ká lọ nínú àdúrà. Torí tẹ́ ṣe àánú yín dúró, torí tẹ́ ṣe àánú yín dúró, torí tẹ́ ṣe Jésù, torí tẹ́ ṣe o Bàbá, torí tẹ́ ṣe àánú yín dúró. A dúpẹ́ Ọlọ́run alágbára jùlọ. Àmọ́pẹ́ wa, a dúpẹ́ níbo ni ká sì bẹ̀rẹ̀. Àwọn àbá lágbẹ̀rún àwọn fún ìyìn olùgbàlà, ògo Ọlọ́run ọba mi, ìṣẹ́gun orí rẹ̀. Ẹ̀mí ọ̀run a dúpẹ́, alágbára ńlá a dúpẹ́, ẹ̀mí àwọn wòlíì a yìn yín lógo, a gbé yín ga. Mélòó ni ká sọ, mélòó ni ká rò láti January títí di àsìkò yìí. A wà láyé, a wà láàyè. Bí ọ̀tá ti fẹ́ kí ó rí, ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀, ẹ gbà wọ́n láyè. Ẹ ń fi ọ̀rọ̀ ayé wa, ẹ fi ń ya àwọn ọ̀tá wa lẹ́nu, ẹ fi ń jọ wọ́n lójú, ẹ jẹ́ kí wọ́n mọ̀ dí abájọ. A dúpẹ́ o, ẹ̀yin ni Alpha àti Omega, a yìn yín lógo, ìpilẹ̀ṣẹ̀ àti òpin ohun gbogbo. Ògo ni fún orúkọ mímọ́ yín. A fẹ́ máa lọ nínú ètò, Olúwa ẹ bá wa lọ, ẹ gbẹ́nu mi kẹ́ fi sọ̀rọ̀, ẹ fi iná la ètò yìí kọjá. Olúwa Ọlọ́run alágbára jùlọ, a dúpẹ́ fún ọmọ yín ọlọ́jọ́ bíi ti èní, màmá wa Oluwatosin Aluko. Ẹ jẹ́ kí ẹ̀mí wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Alátìlẹ́yìn ọ̀run àti ayé, ẹ máa bá wa ṣe alátìlẹ́yìn wọn. Ẹ̀yin ìmọ́lẹ̀ láàrin òkùnkùn, ẹ máa ṣe ìmọ́lẹ̀ wọn. Ẹ wà pẹ̀lú ilé àti ọ̀nà wọn. Gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ bíi yòókù nínú oṣù yìí, ní ọjọ́ ti èní, Olúwa ẹ jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ọ̀rọ̀ Yorùbá Nation ó di ọwọ́ yín. Ẹ gba ìṣàkóso jálẹ̀. Ẹ̀yin ní kẹ́ jẹ́rìí agbára yín o. Jésù agbára wa, àmín, 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 ní orúkọ Jésù. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ jọ̀wọ́ bẹ́ ṣe ń wọlé, ẹ má gbàgbé láti máa bá wa pín ètò. Kì í ṣe pé torí nǹkan kan bí kò ṣe pé kí wọ́n má flag. Ẹ máa bá mi like, love, kẹ́ bá mi share. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa. Ẹ̀yin àti èmi ni ògo ìmọ́lẹ̀ adúláwọ̀. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kí wa. Mo kí bàbá wa Terry ọmọ aládé. Ẹ ṣé gan o. Bàbá mi, ẹ kú gbogbo ìgbà. Ẹ kú àdúrótì. God bless you, sir. Bàbá ọba ìlú kan. Mo like orúkọ yín yìí o. Ọba ìlú kan. Ọba ìlú wo ni yín o? Ẹ jọ̀ọ́ sà. Mo ṣèbà forí adé o. Ẹ káàbọ̀. Ìyá wa ọlọ́jọ́ ìbí. Yèyé oge tí a, ìyá wa Àlùkò Olúwatósìn, ẹ káàbọ̀, mo máa padà sí orí yín later. Bàbá mi èèyàn yìí, bàbá mi ọmọ bàbá onílùú òfẹ́ òtú, Ọlọ́run làgbà tí fì. Ó yẹ kí wọ́n lọ sí orí ètò bí èmi àti wọn àti bàbá mi Dr. Michael Adijọ́ máa ń ṣiṣẹ́ together ni. Táwọn bá ti fẹ́ lọ, bẹ̀ tí wọ́n pè mí, mo ní láti sọ fún wọn pé kí wọ́n má bínú. Adijọ́ sọ̀rọ̀ pé màmá mi kan ìkan nínú àwọn aláfẹ̀yìntì mi
èní gangan lọ́jọ́ bí wọn tí kì bá ṣe bẹ́ẹ̀ mi ò bá postpone ìjáde tèmi di ọ̀la wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ Ọlọ́run á pọ́n yín lé o bàbá mi àjọṣe wo ò ní bàjẹ́ lórúkọ Jésù ẹ ṣé sà dádì Àkàngbé Oyèdépò ẹ ṣé ẹ káàbọ̀ sà God bless you sir dádì Isam Trapolis tí mi ò bá pè dáadẹ foríjì mi o ẹ ṣé mo kí yín o dádì Ọláyínká Adébísí ẹ káàbọ̀ bàbá wa Musibao Mojib ẹ káàbọ̀ sà dádì Akíndélé ẹ káàbọ̀ sà èèyàn yìí ìyá wa olórin ṣẹ́rí Ọlọ́run kó ṣọ́ wa tayọ ọdún tó ń bọ̀ mo máa dìídì pé màmá wa ìkan wá ṣeré fún wa ní ọjọ́ bíi ọ̀ka a máa ju December ọdún tó ń bọ̀ lọ mọ́mì wa Ọmọbọ́lá Ọládèjì báwo lẹ ṣe fẹ́ sí tó bá jẹ́ pé ti ẹnẹ́mẹ̀ báwo lẹ ṣe bó ṣe bẹ bá fẹ́ kí wọ́n kọrin bíi ti bàbá wa Ebenezer Obey ṣé mo ó dùn mí gan mi ò lè play wọn èní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ mélòó lẹ fẹ́ sọ ẹ wá bá wa pàdé ní ọjọ́ jímọ̀jímọ̀ wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń mú wa lára dá tẹ bá rí i pé gbogbo stress Yorùbá nation ìgbà míì ó máa ń da kákan tí ẹ jó káṣẹmọ ká dárayá àríyá Mílíkì ọjọ́ jímọ̀jímọ̀ láago 8 Yorùbá land time wọ́n máa ń jáde ẹ ṣé ohun yìí kò ní bàjẹ́ o màmá wa Ọmọbọ́lá Ọládèjì love you mọ́mí wa ẹwà tómi àánú ẹ káàbọ̀ mà God bless you mọ́mí dádì Ayọ̀lá ọmọ Odùduwà ẹ ṣé ẹ káàbọ̀ sí orí ètò ok ó dàbí pé ok a máa bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní àkọ́kọ́ bí ẹ bá wo àkọlé tí a ní lénìí àkọlé ọ̀nà 3 sí 4 ló wà lénìí ní àkọ́kọ́ náà ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú màmá wa ọlọ́jọ́ ìbí ti èní tí a mọ̀ sí ìyáàfin Àlùkò Olúwatósìn wọ́n jẹ́ kan nínú àwọn aláfẹ̀yìntì mi nǹkan tí mo dẹ̀ mí nínú àwọn aláfẹ̀yìntì mi ni pé ìgbà tí mo kọ́ jáde tí mo kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ètò wọ́n jẹ́ kan nínú àwọn igi lẹ́yìn ọgbà tí wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń tì mí lẹ́yìn pé kò àníṣe kí n máa tẹ̀síwájú wọ́n dẹ̀ máa ń dúró tì mí lóòrèkóòrè bí wọ́n tiẹ̀ ṣe bísì tó síbẹ̀ wọ́n sì máa ń wá àyè wọ́n máa ń yọ àyè sílẹ̀ nínú bí ò ṣe sí àyè wọ́n máa ń wá àyè sílẹ̀ fún mi ǹjẹ́ ó wá di dandan wọ́n ní yiniyini kẹ́ni ṣèmí ni ó di dandan a ní láti celebrate wọn èmi máa ń sọ nǹkan kan mi ò kí ń ṣe Ọlọ́run mi ò perfect nítorí pé ẹlẹ́ran ara ni mí ènìyàn ni mí ṣùgbọ́n mo máa ń mọyì ènìyàn téèyàn bá ṣe mí lóore mi ò lè má lówó tí mo lè gbé fún wọn ṣùgbọ́n níbi tèmi ti wá ní àdúgbò tiwa bí mo ṣe máa ń sọ bíbí ire ọmọlúàbí òun ni wá ní ibi táwa ti wá so ìdí nìyí tá ní láti fi ẹ̀mí ìmoore hàn sí wọn bákan náà mo tún wá fẹ́ encourage yín ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin aláfẹ̀yìntì mi ẹ̀yin aládùúró tì mí yòókù ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin fans mi ẹ jẹ́ ká máa mọ ọjọ́ bí yín so a máa celebrate ara wa báyìí ó ṣe pàtàkì ó ṣe kókó màmá wa Àlùkò Olúwatósìn yèyé oge tí a mo ṣe ládùúrà pé ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o ẹ ní mọ̀ korò lórí ọkọ lórí àwọn ọmọ yín gbogbo nǹkan tí ẹ ní tó ń dùn yín nínú kò ní bàjẹ́ mọ́ yín lójú o òkè òkè lẹ́yẹ ń fọ̀hún òkè òkè lẹ máa lọ ẹ ní ṣubú láíláí ẹ ní rápadà sí burúkú ó ti dára kò dá mọ́ kò ní jẹ́ tiyín ẹ kú iṣẹ́ Yorùbá nation ẹ kú ìfẹ́ ìran yín ẹ ní ṣe lásán ẹ̀mí yín á gùn igba ọdún ọjọ́ kan ni lọ́dọ̀ Elédùmarè ẹ máa gbó kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ ẹ máa tọ́ ẹ ní parẹ́ máyé lójú o lágbára Ọlọ́run màmá yín ò ní sunkún lórí yín àwa náà ò ní sunkún lórí yín ọkọ ò ní sunkún lórí yín láṣẹ Èdùmàrè àjọṣe wo ò ní bàjẹ́ o ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá nígbà tó bá dẹ̀ tùbà tó bá tùṣẹ àní fi ń ṣe àwátì ẹ máa bá mi type
happy birthday ẹ máa bá mi type happy birthday fún wọn ẹ̀yin èèyàn mi ẹ jọ̀wọ́ ẹ káàbọ̀ dadi bioye cas ẹ káàbọ̀ màmá mi my beautiful mommy Wẹ̀mí Adésànyà ẹ ṣé mo dúpẹ́ ẹ máa bá mi type ẹ bá mi type cake ọlọ́jọ́ ìbí ìjó kan o ṣe wèrè kò dá wa lóhùn kò dá wa lóhùn kíákíá kò dá wa lóhùn ọlọ́jọ́ ìbí àìrètí rẹ̀ ṣe wèrè kò dá wa lóhùn. Happy birthday to you ma. Ọjọ́ bí ayọ̀ fún ọ ọjọ́ bí ayọ̀ fún ọ ọjọ́ bí ayọ̀ fún ọ mọ̀mí ọjọ́ bí ayọ̀ fún ọ mọ́mí wa Fọláṣadé Àjàó Ìbítẹ́yẹ ẹ káàbọ̀ máa ṣe mà ọjọ́ bí ayọ̀ fún yín o ẹ̀yin tẹ́ ṣe léyìí ẹ máa ṣàmọ́dùn dádì mi Ọlámilékan Sóbò ẹ ṣé gan ni ẹ káàbọ̀ sà God bless you sà ẹ kú gbogbo gbà ẹ kú àdúrótì mi kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run mo mọ̀ lórí o ẹ bá mi type cake ẹ bá mi ṣe gbogbo ẹ̀ fún wọn fún ìyáàfin màmá wa Olúwatósìn Àlùkò àwa ń fi ẹ̀mí ìmoore hàn àwa ò kì í ṣe aláìmoore àwa kì í ṣe abáramóore jẹ gbogbo ẹ̀yin tèmi báwọn yan a máa celebrate ara wa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa mọ̀ inú mi dùn Dádì Àlàó Tìjání ẹ ṣé àdúpẹ́ ká tó tẹ̀síwájú ọlọ́jọ́ ìbí ọlọ́jọ́ ìbí bọ́ ságbo ìjóyá mi ò bá play orin gan ni o ṣùgbọ́n èmi kọ́ ni mo ní orin torí copyright yes so mi ò lè play ẹ̀ fún ìdí eléyìí ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí mo gbà ládùúrà pé wọ́n ti mọ àwọn òbí yín màmá wọ́n ti mọ ìbẹ̀rẹ̀ yín o wọn ò ní mọ òpin yín o lórúkọ Jésù ẹ̀mí yágùn o lágbára Ọlọ́run àsọdún àṣeyí ṣàmọ́dún ẹ̀yin tẹ́ ṣe léyìí tẹ́ sọdún ẹ tún máa ṣe míì lórúkọ Jésù ẹ kú oríire ìrìn àjò títún tí ẹ bẹ̀rẹ̀ lénìí ó máa sàn yín fún àlàáfíà ó máa sàn yín fún ayọ̀ ó máa sàn yín fún ire láṣẹ Èdùmàrè ẹ ní ṣubú o mọ́mí Abigail Àìná ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí màmá wa ìyáàfin Olúwatósìn Àlùkò mo kí yín o ẹ ṣé o ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ìwòye ọdún tó ń bọ̀ báyìí a máa gbó nílùú a máa gbélére ni ìyàwó mọ́mí Bọ́lá tí wọ́n wà wọ́n máa wá a máa ní kán play fún wa ni lágbára Ọlọ́run ó bá mi lójijì ni mi ò bá ní kán bá mi ṣe kinní ó bá mi lójijì so ìyàn ti lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ a kú palẹ̀mọ́ ọdún Kérésìmesì ṣe rántí láyé ọjọ́ òun ní mo rántí nígbà tá a fi ń dàgbà nígbà tí ilẹ̀ Yorùbá dára tílẹ̀ Yorùbá ń jẹ́ ilẹ̀ Yorùbá nígbà tílẹ̀ Yorùbá ń jẹ́ ilẹ̀ Yorùbá tí eku ń ké bí eku tí ẹyẹ ń ké bí ẹyẹ tí ọmọ ènìyàn ń fọhùn bí ọmọ ènìyàn ẹ rántí pé ìrẹsì aṣọ ọdún a ti máa bẹ̀rẹ̀ sí ní ra àwọn òbí á ti bẹ̀rẹ̀ sí ní ra aṣọ ọdún wọ́n á ra ẹran ewúrẹ́ ògúfe torí pé ọdún Kérésìmesì ó kù ọjọ́ 5 àwọn èèyàn láti àwọn tí wọ́n ń gbé Èkó tí wọ́n ti lọ oníkálùkù á ti bẹ̀rẹ̀ wọ́n á ti lọ sí ìlú wọn bóyá Ìbàdàn ni wọ́n ní o bóyá Èkìtì ni o bóyá Oǹdó ni oníkálùkù á ti ṣe kíni á ti padà wọ́n á ti máa lọ sí ìlú wọn padà láti lọ ṣe kíni láti lọ ṣe ayẹyẹ àjọ̀dún ọdún Kérésìmesì ǹjẹ́ wọ́n lè ṣerú ẹ̀ mọ́ ní ayé tí a wà nínú ẹ̀ èèyàn mélòó ló tiẹ̀ ní orí ọ̀fẹ́ láti lè ra aṣọ ọdún ǹjẹ́ mọ́yé tí wọ́n ń ta báàgì ráìsì ìgbà tí wọ́n bá ń ta báàgì ráìsì àpò ráìsì kan fún 45 àbí 50,000 naira ká tún wá múyan àwọn ajínigbé mo wá ń ṣe ládùúrà pé lágbára Ọlọ́run ọdún tó ń bọ̀ ọdún Kérésìmesì ọdún tó ń bọ̀ orílẹ̀-èdè Yorùbá láti máa ṣe lágbára Ọlọ́run tí gbogbo ẹ̀ tá máa bẹ̀rẹ̀ sí ní ṣe bí ilẹ̀ Yorùbá ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí láṣẹ Èdùmàrè
ìyẹn wá lọ bẹ́ẹ̀ o, ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀. Mo kí bàbá mi, bàbá wa Akíntóyè, mo gbà á ládùúrà pé bàbá ẹ̀mí yín á gùn o, ẹ ní kú sọ́nà bí èéfín, iṣẹ́ tẹ́ bẹ̀rẹ̀ ẹ máa parí ẹ̀ láyọ̀ láṣẹ Èdùmàrè. Mo kí bàbá Chief Imam Yorùbá Nation pé ẹ kú iṣẹ́, kò ní rẹ̀ yín o, kò ní sú yín. Mo kí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ, ẹ kú iṣẹ́ ìlú o, ẹ kú ìfẹ́ ìran yín, ẹ ní ṣe lásán o, àní wá yín tì o, ẹ ní fọmọ ṣe o, ẹ ní fàyà ṣe o, lágbára Ọlọ́run. Mo wá kí màmá wa Modúpẹ́ Onítìrí náà pé ẹ kú iṣẹ́ takuntakun, àní wẹ̀yìn náà tì o láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ká wá tẹ̀síwájú. Awuyewuye kan ń lọ lọ́tùn lósì, tí ẹ bá wo àwọn òpònú kan, àwọn tí ò ronú jinlẹ̀, àwọn tí ò mọ nǹkan tó yẹ kí wọ́n sọ, oríṣiríṣi nǹkan ló pọ̀ káàkiri tí a lè sọ, ṣùgbọ́n máa ń bani lọ́kàn jẹ́ wípé báwo ni àwọn ọmọ Yorùbá kan ṣe lè máa sọ pé àwọn Yorùbá Nation 419. Ta ló sọ bẹ́ẹ̀? Kí ni nǹkan tí wọ́n ní? Ẹ̀rí wo ni wọ́n ní láti fi múlẹ̀ pé 419 ní Yorùbá Nation? Ẹlòmíì á kàn sọ̀rọ̀, wọn ò ní mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. Orúkọ rere ó dẹ̀ sàn ju wúrà àti fàdákà lọ. Ẹ má bà àwọn èèyàn lórúkọ jẹ́ mọ́. Ẹ gbé ẹ̀rí tẹ́ bá ní, ẹ gbé jáde, ẹ gbé sílẹ̀. Kì í ṣe gbogbo ọmọlúàbí Yorùbá, ọmọlúàbí Yorùbá, àwọn ni Yorùbá Nation. Ọmọlúàbí Yorùbá, àwọn ni Yorùbá Nation. Oníkálùkù ní iṣẹ́, ẹni tí ò ní iṣẹ́, ó ní business tó ń ṣe. Ẹ má máa kó gbogbo èèyàn pọ̀ mọ́ra wọn mọ́, ẹ là á mọ́lẹ̀. Àwọn wo ni 419? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo mọ̀ wípé kò sí nǹkan tó jọ nínú tèmi. Mi ò wá sí orí Facebook láti máa kówó jẹ, kò ṣẹlẹ̀. Mi ò dẹ̀ gbégbá, mi ò tọrọ bárà, mi ò yó, ebi ò pa mí. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìfẹ́ ìran mi, mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yòókù, mo mọ̀ àwọn mélòó kan tí mo lè fi ọwọ́ wọn gbá àyà pé kò jọ rárá. Wọn kì í ṣe 419. Oníkálùkù ń ṣe nítorí pé a nífẹ̀ẹ́ ìran wa. Oníkálùkù ń ṣe nítorí pé kí ìran wa kó má bàa di ohun ìgbàgbé ní ọjọ́ iwájú. Níbi tí ọ̀pọ̀lọpọ̀ wà, tí wọ́n bá fẹ́ jẹun ẹ̀mẹ́wàá lójúmọ́, Ọlọ́run mọ̀ ń gbọ́, wọ́n máa jẹ. Ṣùgbọ́n à ń wò pé kò gbọdọ̀ máa lọ báyìí. Ẹ káàbọ̀ màmí Alhaja Idayat Muriana Fọlárin, ẹ ṣé mọ́mì mi, God bless you ma. Kò gbọdọ̀ máa lọ báyìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ṣe kíni, tí wọ́n fi taratara, tọkàntọkàn, tẹ̀mítẹ̀mí ṣe Yorùbá Nation. Wọ́n rí wípé àǹfààní tí àwọn ń jẹ, tí àwọn ọmọ àti ìdílé àwọn níbi tí àwọn wà, ó yẹ kí káwọn tó wá níbi tí àwọn ti wá, ibi tí wọ́n ti fi orí àwọn sọlẹ̀ sí, ó yẹ kí irú ẹ̀ náà lè máa ṣẹlẹ̀. Nǹkan tó ń ṣe kíni, tó ń ká ọ̀pọ̀lọpọ̀ lára nìyẹn, tí wọ́n ṣe ń pariwo, tí wọ́n ṣe darapọ̀ mọ́ ìrìnàjò Yorùbá Nation. Kì í ṣe pé torí nǹkan tí wọ́n máa jẹ. Ọlọ́run mọ̀ ń gbọ́. Tẹ́ bá mọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣe Yorùbá Nation tí wọn ò gbójú síta, tó jẹ́ pé wọ́n ná owó tó ń pe owó tí wọ́n ná, ẹ máa ṣe kíni, ẹ máa ṣe àdúrà fún àtìrandíran wọn ni. Kì í ṣe pé kẹ́ wá máa sọ pé àwọn Yorùbá Nation 419. Ìbanilórúkọ jẹ́ nìyẹn, inú Ọlọ́run ò dẹ̀ dùn sí. Ẹ jẹ́ ká ṣọ́ra nǹkan tó máa jáde láti ẹnu wa. Bàbá mi General Trostano, èèyàn yìí, àwọn tìyá alájẹ nìyẹn o, mo gbé fún yín o. Ẹ ṣé bàbá mi ò ní wá yín tì. Ẹ káàbọ̀ sà. Ẹ jẹ́ ká ṣọ́ra nǹkan tá máa sọ. Tẹ́ bá mọ àwọn 419, ẹ bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn. Tẹ́ bá dẹ̀ dárúkọ wọn tán, ẹ máa gbé proof, ẹ gbé sí ẹ̀gbẹ́ ara wọn. Ṣùgbọ́n nǹkan tí èmi mọ̀ tó dá mi lójú ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá à ń ṣe, nínú àwọn tí wọ́n ń ṣe Yorùbá Nation, pàápàá jùlọ
àwọn tí ò gbójú síta tẹ́ bá mọ iye tí ọ̀pọ̀lọpọ̀ ná ẹ máa kí ni mo sọ ẹ máa ṣe àdúrà fún àtìrandé ìran wọn ni kì í ṣe pé kẹ́ wá máa jáde kí lẹ fẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n máa sọ kí lẹ fẹ́ kí àwọn ọ̀tá Yorùbá nation wọ́n máa nǹkan tí wọ́n fẹ́ kẹ́ máa sọ òun lẹ ń sọ jáde yẹn ẹ jẹ́ ká mọ nǹkan tí wọ́n máa jáde láti ẹnu wa gbogbo nǹkan mo máa ń sọ ní òrèkóòrè gbogbo nǹkan tí etí bá gbọ́ kọ́ lẹ́nu máa sọ wọ́n ní ṣọ́ra nǹkan tó ń jáde láti ẹnu Ọlọ́run má fi ọ̀rọ̀ ẹnu wa má fi jẹ wá níyà àbí àwọn Yorùbá náà ni wọ́n lọ wọ́n bọ̀ àmì bàbá mi ẹ ṣé gan sà bàbá mi general Trostana èèyàn jì Ọlọ́run má fi ọ̀rọ̀ ẹnu wa má fi jẹ wá níyà wọ́n ní wádìí ohun gbogbo dájú kí o sì di èyí tí ṣe òdodo kó dì í mú nǹkan tẹ́ ẹ mọ̀ di abájọ nǹkan tẹ́ ẹ sí níbẹ̀ ẹ kàn wá kó gbogbo àwa Yorùbá nation mi ò ní sọ pé àwọn torí mo wà nínú wọn mi ò hide ẹ mi ò gbé pamọ́ Yorùbá nation ni mí all the way no going back dẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ èmi ò dẹ̀ kí n ṣe 419 ní tèmi o Ọlọ́run má jẹ́ àtàwọn míì bẹ́ẹ̀ lọ tí wọ́n lè fìdí ìyáláyà babaláku ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n sọ pé 419 bàbá mi ọmọ ìyá mi èèyàn jì Dr. Michaela mo gbé fún yín o àjọṣe wo ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ẹ ṣé mo sọ fún yín pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé ó pè mí Ọlọ́run ló pè mí wá sí ìrìn àjò Yorùbá nation kì í ṣe mi Ọlọ́run nígbà tó wá pè mí ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fẹ̀yìntì òun ni Ọlọ́run mo wá pàdé àwọn olóríire ẹ̀dá àwọn téèyàn lè fi mú yangàn láwùjọ àwọn adùn ń bá rìn mashos wọ́n pọ̀ Ọlọ́run tọ́lọ́run fi wọ́n kẹ́ mi inú wọn lára wọn ni Dr. Michael látẹ̀rí ara wọn ni bàbá mi General Trostana tí mò ń dárúkọ àwọn kan wà mi ò lè dárúkọ wọn ṣùgbọ́n máa dárúkọ wọn nígbà tí àsìkò bá tó ara wọn ni ìyá mi tí mò ń ṣe bá àfihàn fún lẹ́ni yèyé oge tíátíá ìyáàfin Àlùkò Olúwatósìn mo kí yín dáàdi Sálíù Babátúndé bàbá mi lẹ́kìtì kódà bàbá mi lẹ́kìtì ẹ káàbọ̀ mo kí yín sà àjọṣe wo ní bàjẹ́ kí ló mú yín òkè ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ nílẹ̀ Yorùbá mo rántí láyé ọjọ́ òun nígbà tá a fi ń dàgbà bóyá torí ẹ̀dẹ̀ níyan tí mo ṣe wá jẹ́ kíni tí mo ṣe jẹ́ awo ní kékeré nígbà tí mo kéré mo rántí wọ́n sọ nǹkan kan lójú mi mo wá lọ tún sọ ṣẹ́rí nígbà tí ọwọ́ ọ̀kan náà àwọn òbí mi tó wọ́n gán mi mú tán gbá mi ṣe rántí kòbókò láyé ọjọ́ kòbókò ni wọ́n fi ṣe kíni wọ́n fi dára sí mi lára kòbókò láyé kí wọ́n yọ̀bọ̀n síyàn báyìí lójú mi ò mọ̀ ni mi ò mọ̀ kò kàn mí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bóyá nítorí àwọn èrò kérò fi wá wò wọ́n ni o ọ̀tọ̀ lérò ọ̀tọ̀ làwọn èèyàn ọ̀tọ̀ ní èrò ọ̀tọ̀ ní èèyàn kí lèèyàn fẹ́ gbà nínú ẹ̀ ọmọlúàbí kí ló kàn yín kí ni tiyín láti máa sọ pé Yorùbá nation 419 àwọn tó ń ṣe Yorùbá nation 419 èèyàn mélòó ni 419 nínú àwọn Yorùbá nation ẹ bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn tẹ́ bá ti ń dá orúkọ wọn kì í ṣe pé máa dá orúkọ wọn nìkan o ẹ máa dá orúkọ wọn ẹ dẹ̀ máa gbé proof ẹ máa gbé ẹ̀rí sí lẹ́gbẹ̀ẹ́ sọ ọ̀rọ̀ yẹn á dùn sọ dáadáa ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ kò jọ èmi dẹ̀ mọ̀ pé kò tiẹ̀ wá á ń bọ̀ wá sí kíni Yorùbá nation kì í ṣe 419 Yorùbá nation à ń jà fún ẹ̀tọ́ ìran wa ni ẹ wò ó fún àpẹẹrẹ ní ìlú òyìnbó ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ní ara àǹfààní àwọn nǹkan tí a fẹ́ kó ṣẹlẹ̀ tá à ń jà fún pé tá a bá ti ká lè gba ilẹ̀ wa tí Ọlọ́run dẹ̀ ti gbà fún wa tí obìnrin bá ti lóyún gbàrà tí obìnrin bá ti lóyún ní ìlú òyìnbó
ní kíni tó bá ti lọ sí ọ̀dọ̀ dókítà, tí dókítà bá ti ṣe kíni tó bá ti yẹ̀ wò pé tòótọ́ ni obìnrin yẹn ní oyún, kíni wọ́n máa ṣe? Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀, nítorí pé wọ́n mọ̀ pé tí obìnrin tí ìyá yìí tó gbé ọmọ sínú tí ò bá jẹ oúnjẹ dáadáa, ọmọ yẹn ò ní ṣe kíni, kò ní develop, ọmọ yẹn ò ní lè dàgbà dáadáa, ọpọlọ ẹ̀ gbogbo ẹ̀ kò ní lè dà. Àbí tí mo bá ń parọ́, ẹ sọ fún mi. Ìdí nìyí tó bá jẹ́ pé ilé ni, tó bá yẹ pé ó kù díẹ̀ káàtó. Ẹ káàbọ̀ bàbá mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Arrow Owutu, ẹ káàbọ̀. Bàbá mi Akin Gold, ẹ má bínú, mi ò rórúkọ yín lẹ́ẹ̀kan, ẹ ṣé. Tó bá yẹ pé ó kù díẹ̀ káàtó, bóyá ilé kò ní ilé ni, wọ́n máa wá ọ̀nà bí wọ́n ṣe máa ṣe kíni, wọ́n máa gba ilé fún. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní, tó bá yẹ pé ká sọ pé kò ní agbára, bóyá ó kù díẹ̀ káàtó fún, wọ́n máa wá bí wọ́n ṣe máa gba dókítà tó máa lọ rí, tí ò ní gba kọ́bọ̀ ní ọwọ́ ẹ̀, títí láti ìbẹ̀rẹ̀ títí di ìgbà tó máa fi bí ọmọ yẹn. Ebi ò ní pa á, kò ní gbé níta, ó máa rí oúnjẹ jẹ, oúnjẹ àsìkò, oúnjẹ ẹ̀mẹ́ta, ó máa jẹ ẹ̀mẹ́ta gan lọ, bóyá ẹ̀mẹ́fà, bó bá ṣe fẹ́ sí ni ló ṣe máa jẹ oúnjẹ yẹn. Títí wọ́n dẹ̀ máa rí dájú wípé lóòrèkóòrè ní oṣooṣù ó máa lọ rí dókítà láti máa rí dájú pé ọmọ yẹn ń dàgbà bó ṣe yẹ kó dàgbà. Títí tó bá wá ń súnmọ́, tó bá ti di bí oṣù keje, ó á bẹ̀rẹ̀ sí ní máa lọ rí dókítà ẹ̀ẹ̀mejì lóṣù títí tó máa fi bímọ. Wọn ò dẹ̀ ní gbà kọ́bọ̀ ní ọwọ́ ẹ̀. Kò sí nǹkan tó kàn wọ́n. Òun ni bí orin wa ṣe sọ pé bí a ṣe bí ẹrú, òun la bí ọmọ. Àbí orin orílẹ̀-èdè Yorùbá ló sọ bẹ́ẹ̀, pé bí a ṣe bí ẹrú, òun la ṣe bí ọmọ. Nǹkan tí à ń ṣe nìyẹn, nǹkan tí Yorùbá Nation tó dúró fún nìyẹn, pé ìrẹ́jẹ yìí ti pọ̀ jù, pé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ní gbogbo ìlú tí àwọn ń gbé, ó yẹ kírú ẹ̀ báyìí lè ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Nǹkan tí Yorùbá Nation dúró fún nìyẹn. Yorùbá Nation dúró fún 419. Yorùbá Nation dúró láti gba ìran wọn kúrò nínú ìyà, láti gba ìran wọn kúrò lóko ẹrú, pé ìnira àti ìrẹ́jẹ yìí ti pọ̀ jù ní ọwọ́ àwọn olórí burúkú Fúlàní. Láti rí dájú wípé gbàrà tí ọmọ bá ti bí ọmọ, tí ọmọ bá ti pé ọdún 5, tó bá ti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, títí tí ọmọ àyàn tó máa fi parí iléèwé tó máa fi parí high school, parí iléèwé gíga, ọ̀fẹ́ ni. Ọ̀fẹ́, tó bá yẹ pé ìwọ tó bá fẹ́ kọ́mọ ẹ lọ sí gbogbo iléèwé public school, ọ̀fẹ́, ó depend. Tó yẹ pé ìwọ o ní private school tó fẹ́ kọ́mọ ẹ wà, ìwọ ló, but bí a ṣe bí ẹrú, òun la bí ọmọ. Kò sí pé àparò kan ò ga jù kan lọ, kò sí pé ọmọ gómìnà ni ẹ́, wọ́n máa ṣe bí ẹyin. Kò jọ rárá, àti ọmọ gómìnà o, àti ọmọ tálákà o, bí a ṣe bí ẹrú la bí ọmọ. Nǹkan kan náà, nǹkan kan bó ṣe yẹ kó rí nìyẹn. Nǹkan tí Yorùbá Nation dúró fún, nǹkan tí Yorùbá Nation ń jà fún nìyẹn. Kí omi tó dára, iná, ilé ìwòsàn ọ̀fẹ́, gbogbo nǹkan tí Yorùbá Nation, àwọn àǹfààní gbogbo tó wà nínú Yorùbá Nation tí wọ́n ṣe ń pariwo Yorùbá Nation nìyẹn, kì í ṣe pé 419. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ọjọ́ mìíràn ọjọ́ re, a máa sọ kúlẹ̀, a máa ṣe kíni, a máa túṣu désàlẹ̀ kòkò. Mo kàn máa yìn fún wa kínkínní ni. Àǹfààní oríṣiríṣi ló pọ̀, ó pọ̀ gidi gan ni, tí ó máa ṣẹlẹ̀ tí a bá ti gba orílẹ̀-èdè Yorùbá, tí a bá ti dé orílẹ̀-èdè tí a. Nǹkan tí àwọn Yorùbá tó wà káàkiri ní òkè òkun, jákèjádò, ní àwọn ọmọlúàbí Yorùbá ni mò ń sọ o. Àwọn tí wọ́n dúró tán fún ìran wọn, àwọn tí ìran wọn jọ wọ́n lógún. Ẹ káàbọ̀ Daddy Abe Empro Ọlá, God bless you sir. Àwọn ni mò ń sọ o. Mi ò sọ tí àwọn tó jẹ́ pé APC ní alẹ́, Yorùbá Nation láàárọ̀, no.
àwọn tí wọ́n dúró tán. Tẹ́ bá mọ nǹkan tí ẹlòmíì tó ti gbé ṣe nítorí ọ̀rọ̀ Yorùbá nation, nítorí ọ̀rọ̀ ọ̀run ẹ̀, ẹnìkan ò ní dúró kẹ́yìn kan wá máa sọ wípé 419 ní Yorùbá nation, 419. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, tí èyàn ò bá ẹ ṣọ́ra, ẹ má fi ọwọ́ yín fa ogun sí inú ayé yín. Gbogbo ẹ̀yin tẹ́ kí mọ nǹkan tẹ́ kàn déédé máa bọ́ síta, ẹ kàn máa sọ̀rọ̀ just anyhow. Ẹ kàn máa sọ̀rọ̀ just anyhow. Bàbá mi, my honourable uncle, ní àdúgbò mi níbi tí mò ń gbé níbí báyìí, uncle Adeniyi Sanyaolu, mo kí yín o. Ẹ káàbọ̀ sir, God bless you sir. Wọ́n kàn déédé máa sọ̀rọ̀, ẹlòmíì á kàn yanu gbàgàdà, wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀. Wọn ò bẹ̀rù Ọlọ́run, wọn ò rántí àtúbọ̀tán. Tó bá jẹ́ wípé ẹbí yín ni olóògbé Olúgbénga Owólabí, ẹ ní máa sọ pé Yorùbá nation 419, àbí bẹ́ẹ̀ kọ́? Ká sọ pé eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ ènìyàn ń fọhùn bí ọmọ ènìyàn. Kò sẹ́ni tó máa pariwo Yorùbá nation, kò wù wá. Wọ́n ló wu ni ká jẹran lẹ́nu kó pẹ́, ṣùgbọ́n kí ni? Ọ̀nfà àbí? Dádì Ọlábélò ẹ ṣé gan sà, òun ni kò jẹ́. Aláàṣe mọ́. So nǹkan tó bá wù yín kẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. Àwa mọ̀ pé Yorùbá nation kì í ṣe 419. Ìdí nìyẹn tá ṣe máa ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń campaign fún Yorùbá nation. Gbogbo nǹkan tí ẹ bá gbọ́ kọ́ ló yẹ kẹ́ máa gbé wá sí orí afẹ́fẹ́, nítorí pé gbogbo asọkọ la máa sá lóru. Ẹ jẹ́ ká máa ro àròjinlẹ̀. Gbogbo nǹkan tẹ́ ń sọ yìí, gbogbo ẹ̀ ló máa lẹ́yìn. Gbogbo nǹkan tí oníkálùkù ń ṣe, gbogbo ẹ̀ ló máa lẹ́yìn. Òǹfà ọ̀fun ni kò jẹ́, bẹ́ẹ̀ ni màámi. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́ la máa gbé wá sí orí afẹ́fẹ́ láti máa wá sọ, láti máa pariwo ara wa. Kò dára. Ibẹ̀ ni àwọn olóṣèlú nǹkan tẹ́lòmíì ń lò fún wa láti máa lò against ara wọn, tí kì í ṣe àwa nìyẹn. Tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá dẹ̀ ni wọ́n o, wọ́n ti gbàgbé orísun wọn. Wọ́n ti rò wípé ẹlòmíì ti rò wípé Yorùbá nation, wọ́n kàn ń parọ́ tàn ara wọn jẹ ni. Wọn ò mọ̀ wípé ibo ni wọ́n máa fojú sí o. Tí ó bá di ọjọ́ náà, nígbà tí àsíá flag tẹ́ bá ń sọ pé ẹgbẹ́ mi, ẹ wo àsíá orílẹ̀-èdè Yorùbá bó ti ń fẹ́ lẹ́lẹ́, ibo ni wọ́n máa wà? Ibo ni wọ́n máa fojú sí? Ẹ̀yin àṣebàjẹ́ wọ̀nyí, Ọlọ́run ò jọ yín. Gbogbo rọ́tẹ̀ ń pa, gbogbo èké tẹ̀ ń ṣe, Ọlọ́run ò jọ yín. Ẹ rántí àtúbọ̀tán yín. Àwọn mélòó ni 419? Ẹ bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn, kẹ́dẹ̀ máa gbé proof sí lẹ́gbẹ̀ẹ́. Wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gíga, wọ́n ń pa dúdú, wọ́n ń pa funfun. Ọmọ Yorùbá, ẹ dẹ̀ ronú. Nǹkan tó kàn yín, tó ṣe pàtàkì, tó jọ yín lójú jù ni pé kẹ́ máa pariwo, kẹ́ máa bọ́ síta, kẹ́ máa dárúkọ àwọn kan. 419 ni wọ́n. Ẹ rántí o wípé ọmọ àlè òun ló máa ń fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀. Ẹ sọ fún mi, bẹ́ẹ̀ ni bàbá mi máa like comment yín gan ni sir. Dádì Ọlámilékan Sóbò, bẹ́ẹ̀ ni. Ẹ rántí o, ìran Fúlàní mélòó lẹ́yìn ti rí tó wá ń jáde, tó wá ń ṣẹ̀sín àwọn ọ̀ràn wọn báyìí? Ìgbò mélòó lẹ ti rí tó wá ń jáde, tó wá ń tú aṣọ, tó ń fi àwọn ọ̀ràn wọn ṣe ẹ̀sín? Bẹ́ẹ̀ ni ṣe ń ṣe. Ẹ ṣé dádì mi Ajíbóyè Joseph Ọlálẹ́yẹ, God bless you sir. Ẹ rántí o, gbogbo nǹkan tí oníkálùkù ń ṣe ní àkókò yìí, ó máa lẹ́yìn. Nǹkan tó yẹ ká sọ, nǹkan tó yẹ kẹ́ ṣe lẹ́yìn ilẹ̀kùn, tẹ́nìkan kò ní gbọ́ sí i, tí ò yẹ tẹ́nìkan kò ní mọ̀ sí i. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí, Elédùmarè fẹ́ fi òmùgọ̀ dààmú ọlọ́gbọ́n ni. Tí ò yẹ kí etí mẹ́ta kó gbọ́ sí i, ẹ wá máa gbọ́ sí orí afẹ́fẹ́, ẹ wá máa bẹ̀rẹ̀ sí ní sọ kòtò. Kí ni wọ́n ń pè ní ọmọlúàbí? Kí ni ìtumọ̀ ọmọlúàbí?
no mo fẹ́ béèrè kan ni o kí ni ìtumọ̀ ọmọlúàbí ẹ máa gbọ́ o ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ní ẹnujọ́ mẹ́ta yìí ní àná àbí àná sí ṣe gbọ́ pé àwọn Fúlàní wọ́n ti wà ní Kogi State wọ́n ti wà ní Kogi State ní Kabba ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ àbẹ́ẹ̀ tí gbọ́ bẹ́ẹ̀ tí n bá ń sọ fún wa wípé tí wọ́n bá ń ké tí wọ́n sọ pé iṣẹ́ wà fún wa láti ṣe iṣẹ́ pọ̀ fún wa láti ṣe kí ni iṣẹ́ tí ó pọ̀ fún wa láti ṣe gẹ́gẹ́ bí orin orílẹ̀-èdè wa ṣe sọ ẹ ṣé bàbá mi Adéagbo Òjó àwọn èké lójúmọ́ àti ẹ ṣé àmì àṣẹ Èdùmàrè iṣẹ́ pọ̀ fún wa láti ṣe ó dẹ̀ pọ̀ gan ni nítòótọ́ ṣe rí mo kí bàbá wa olóògbé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn ni wọ́n kọ orin yìí àti ní Ondo State okay ẹ ṣé sà in fact gan mẹ́ta ni ní Kogi State Ondo State àti ní Ogun State àwọn Fúlàní ti wọlé máa fi kan nínú wọn hàn wá o máa fi kan nínú wọn máa fi hàn wá pé ogun ti wọlé ẹ jẹ́ ká ṣe kí ni iṣẹ́ pọ̀ fún wa ẹ jẹ́ ká kọjú da nǹkan tó yẹ ká ṣe kí ni ká focus lé lórí ẹ kúrò nídìí kóbokòbo nídìí kétékété ẹ jẹ́ ká jáwọ́ nínú mọ̀nàfìkì ìlara pẹ̀lú ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun pẹ̀lú ọ̀tẹ̀ ẹ jẹ́ ká jáwọ́ nínú ẹ̀ ẹ jẹ́ ká jáwọ́ nínú èmi ò tó ẹ ìwọ ò tó mi ìwọ ni èmi jù ẹ lọ ẹ jẹ́ ká jáwọ́ níbẹ̀ ibi tí èèyàn máa dé láyé yìí èmi gbàgbọ́ nínú kankan pé ibi tí èèyàn máa dé láyé yìí èèyàn máa dé ibẹ̀ ìlà tó wà ní àtẹ́lẹwọ́ ẹ̀yin àti èmi ó ní ìtumọ̀ kí ni wá dé ta ṣe ń ṣe ọ̀tẹ̀ ara wa kí ni dé ta ṣe ń ṣe mẹ̀nẹ́fìkì kí ni dé ta ṣe jáwọ́ nínú ọ̀tẹ̀ ká jáwọ́ nínú lára. Dádì Ajíbóyè Níṣọlá ẹ káàbọ̀ sà kí ni wá dé ẹ jẹ́ ká dìjọ kọjú ìjà sí àwọn àṣetánì ẹ̀dá wọ̀nyí àwọn ọ̀ràn Fúlàní tí wọ́n fẹ́ gba ilẹ̀ wa ká kọjú sí wọn ká gba ilẹ̀ wa padà ní ọwọ́ wọn. bẹ́ẹ̀ ni èyí tó wù kí wọ́n wí tolúwa làṣẹ Ọlọ́run nìkan ló ní finance òun nìkan ló ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nígbà mìíràn èmi a máa sọ Ọlọ́run kì í ṣe ènìyàn èrò Ọlọ́run ó yàtọ̀ fún èrò ti ènìyàn ń wo ojú Ọlọ́run ń wo ọkàn ènìyàn sọ pé nínú ọdún yìí ni o ẹ jọ̀wọ́ ẹ gbọ́ mi dáadáa o àwọn ẹlòmíràn sọ wípé nínú ọdún yìí ṣùgbọ́n ẹ sọ fún mi ta ló mọ ìgbà tàbí àkókò tí ọmọ ènìyàn yóò dé táwọn ènìyàn bá ń sọ pé nínú ọdún yìí ni tọ́lọ́run bá ní ète tí òun ní fún wa ó lè má jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ mi dáadáa ẹ jọ̀wọ́ ẹ má ṣì mí gbọ́ o ẹ jọ̀ọ́ o ó lè jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ lè má jẹ́ bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé òun ò ní gbé ògo òun fún ènìyàn Ọlọ́run lọ́lọ́run máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ àwa lè máa rò pé báyìí ni kọ́lọ́run rí pé ọ̀nà yìí ọ̀nà bí tá a tiẹ̀ fojú sí rárá àwa mọ ọ̀nà àbáyọ yan wá. ẹ jẹ́ ká ro àròjinlẹ̀ dáadáa ẹ jẹ́ ká rò ó. èmi mọ̀ wípé èrò Ọlọ́run dìídì fúnra rẹ̀ àwọn tó tẹ̀lé Yorùbá dó àwọn alálẹ̀ àwọn gangan ni wọ́n ti dìde àwọn gangan wọ́n ń bínú lọ́wọ́ inú ń bí wọn gan ni ṣùgbọ́n bí ó ṣe máa ṣẹlẹ̀ ó máa yẹ ẹ̀yin àtèmi lẹ́nu ó máa yà wá lẹ́nu kó wá tó dìgbà náà ẹ má jẹ́ ká bo orúkọ ara wa jẹ́ ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ bọ́ ẹ jẹ́ ká ní àròjinlẹ̀ ẹ jẹ́ ká rántí pé àwọn Fúlàní wọn ò fẹ́ràn ọ̀ràn kì í ṣe pé wọ́n fẹ́ràn Yorùbá ojú ayé ni àtàwọn Ìgbò ṣe mọ̀ pé àwa Yorùbá èèyàn méjìlá ẹ má jẹ́ àwọn Fúlàní wọn ò fẹ́ràn wa ojú ayé òun ni wọ́n ń bá wa ṣe wọ́n ti mọ̀ pé táwọn bá ti ń lo divide and rule tí wọ́n ti ń lò láti ọdún tí ó ti pẹ́
láti ìgbà ayé bàbá wa Awólọ́wọ̀. Ta ló da bàbá Awólọ́wọ̀? Ẹ̀rọ nígbà ayé UPN àti MPN, ta ni àwọn wo ló da bàbá Awólọ́wọ̀? Bàbá Awólọ́wọ̀ ló win, bàbá Awólọ́wọ̀ ló win ìbò UPN ní ọdún náà lọ́hùn. Kí ló ṣẹlẹ̀? Àwọn wo ló wà nídìí ẹ̀ tí wọ́n ṣe gbé fún bàbá Awólọ́wọ̀? Ṣẹ̀rí kò ti pẹ́ tí àwọn Fúlàní olórí burúkú yìí tí wọ́n ti ń ṣe divide and rule fún wa, ṣùgbọ́n àkọ́bí ara sí òun náà títí. Ẹ wo bàbá olóògbé, Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn, Bọ́lá Ìgè, ta ló wà nídìí bí wọ́n ṣe pa wọ́n? Ẹ̀yin àtèmi mọ̀, ẹ̀yin àtèmi ó mọ̀ ta lẹni tó da ilẹ̀ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Bóyá àbí tá a délé, bóyá àbá ti rí báyìí gan. Ṣùgbọ́n Yorùbá, ọmọ náà làrán síná, Yorùbá náà ni wọ́n ń lò fúnra, Yorùbá náà ni wọ́n lò fún, tí wọ́n fi gbé ìjọba fún NPN ní ọdún náà lọ́hùn. Ṣàgàrí olórí burúkú, Yorùbá ni wọ́n lò fún. Ẹ̀yin àtèmi dẹ̀ mọ̀, yes, ẹ̀yin àtèmi mọ̀. Ìdí nìyẹn tá a ṣe ní láti ẹ jẹ́ ká ro àròjinlẹ̀. Èmi kàn máa bẹ̀ wá ni mo rọ̀ wá, ẹ jẹ́ ká ro àròjinlẹ̀, ẹ jẹ́ ká jáwọ́ nídìí tẹ̀mbẹ̀lẹ̀kun pẹ̀lú ọ̀tẹ̀. Ẹni tọ́lọ́run bá ti gbé fún, ẹ jẹ́ ká gbà fún. Ẹ jẹ́ ká yé lára ara wa. Bí mo ṣe sọ síwájú, àwa lè máa rò pé ní báyìí ló máa, àwa ń ro, ènìyàn ń wojú, àwa ń ro tiwa, ṣùgbọ́n Ọlọ́run a ṣe èyí tó wù. Mo ṣe kábíyèsí Ẹlẹ́dùmarè. Òun ó lè ní ìpinnu míì, ó lè ní ète míì fún ẹ̀yin àti èmi. So bí bàbá mi Dr. Michael ṣe sọ, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, Ọlọ́run fẹ́ fi dààmú ọlọ́gbọ́n, ó fẹ́ fi wò wá, ó fi ń dán wa wò. Ẹ jẹ́ kí n sáré play kíní yìí fún wa, kẹ́ ti rí pé nǹkan tó wà nílẹ̀ yìí kì í ṣe nǹkan tá a máa ṣe kí ni tá a máa jà, tá a máa bára wa jà, bí kò ṣe pé ká jọ kọjú ìjà sí wọn. Ẹ máa wò ó, ẹ jẹ́ kí n play ẹ̀ fún wa. Ikọ́ nìyẹn o. Ẹ tún wo ilé ìkejì. Kogi State láwa o, láti wà ní Kogi State, àwọn sójà tí wọ́n gbé wá, àwọn sójà àwọn Fúlàní wọ́n ti wà ní Kogi State báyìí ní Kabba ní àwọn sójà wọn yẹn nìyí o. Àwọn sójà yẹn nìyẹn o. Àwọn sójà tó wà ní Kabba tó kó wá tó fẹ́ wá jagun nílẹ̀ Yorùbá. Àwọn sójà tó kó wá tó fẹ́ wá jagun nílẹ̀ Yorùbá lélẹ́yìí o. Wọ́n pọ̀ gan o. Àwọn Fúlàní wọ̀nyẹn nìyẹn o. Fúlàní. Sẹ́ẹ̀rí wọn báyìí, àwọn Fúlàní nìyẹn o. Àwọn Fúlàní tó kó wá. Àwọn Fúlàní tó kó wá tó fẹ́ wá jagun nílẹ̀ Kabba. Sẹ́ẹ̀rí wọn báyìí, àwọn nìyí o. Àwọn nìyí o lóṣìṣọ́. Pé ìtọ́lódodo, mi ò lè dúró kí n kámẹ́rà wọn. Mi ò lè dúró kí n kámẹ́rà wọn. Mo tún máa padà sẹ́yìn báyìí. Mo máa padà sẹ́yìn, ẹ máa rí wọn tí màá máa kámẹ́rà wọn náà. Lórí mẹ́chìn, sójà wọn yẹn nìyẹn o. Àwọn sójà wọn yẹn nìyẹn, wọ́n pọ̀ gan o. Wọ́n tó battalions, wọ́n ti sọ gbogbo ilé tó máa gbọ́ báyìí. Ṣé rí wọn báyìí, àwọn sójà wọn nìyẹn, Fúlàní ní gbogbo wọn. Fúlàní ni wọ́n o. Lọ́tùn lósì,
Sẹ́ni mo ṣe ń kámẹ́rà báyìí lọ́tún ló ṣe Fúlàní ni wọ́n o. Wọ́n dẹ̀ di ẹrù púpọ̀. Wọ́n di ẹrù púpọ̀. Àwọn mọ́tò tó gbé wọn, wọ́n kó aṣọ Fúlàní, wọ́n kó aṣọ sójà sí wọn lọ́rùn ni. Sẹ́ni wọn báyìí lọ́tún ló sì. Gbogbo ilé ẹ máa gbọ́ àwọn nìyẹn o, àwọn nìyẹn o. Àwọn sójà tí ó fẹ́ bá wa jagun nìyẹn o. Mọ́tò tó ṣíwájú lélẹ́yìí. Gbogbo ilé ẹ máa gbọ́ o, tẹ́tí rí wọn. Mi ò lè dúró kí kámẹ́rà wọn kó wá di pé wọ́n pa mí náà. Ṣé ẹ sì rí i pé ogun ti wọlé? Àwọn ò fẹ́ ogun, àwọn ò fẹ́ ìjà. Ṣùgbọ́n nǹkan tí àwọn Fúlàní, ẹ mọ̀ pé àwọn Fúlàní àwọn ọmọ ìrankíran, àwọn ìrankíran ni wọ́n, àwọn wèrè. Àwọn wèrè, wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ni Yorùbá ti ń lọ, àti ń lọ, wọ́n ti mọ̀ pé à ń padà lọ sílé wa. So wọ́n gbogbo agbára pátápátá wọ́n ń ṣa agbára láti rí i pé kí ni wọ́n fa wàhálà. Wọ́n ti mọ̀ pé ìyà máa jẹ àwọn. Ìdí nìyẹn tí mo ṣe nígbà tí mo ṣe last program tí mo ṣe pé ẹ jọ̀wọ́ ẹ má ra nǹkan kan ní ọ̀dọ̀ àwọn Fúlàní. Ìkà ni wọ́n, ọ̀dájú ni wọ́n, ẹni ibi, ẹni ẹ̀kọ́, ẹni ègbé ni wọ́n, ẹni ìparun tí wọ́n dẹ̀ máa parun tó yẹ pé ní ayé tó ń bọ̀ àtún ní gbúrò Fúlàní mọ́ láṣẹ Èdùmàrè. Even gan láti àkókò yìí lọ àtún ní gbúrò ìran tí ń jẹ́ Fúlàní mọ́. Wọ́n ti wọlé. Ṣé wọ́n ti gbà kan oṣù mélòó, ṣé ní ọdún tó kọjá ni àbí ní ọdún yìí, ó yá bí ní oṣù kẹfà ní June. Ṣé rántí àwọn Fúlàní, àwọn bandits, àwọn repentant bandits tí wọ́n lọ ṣe kíni, tí wọ́n lọ gbé aṣọ ológun, tí wọ́n lọ gbé wọ̀ wọ́n lọ́rùn. Àwọn ni o, ara wọn ni, ara wọn nìyẹn o. Wọ́n wá ń kó wọn. Ṣé mọ̀, mo rí níbi comment tí bàbá mi kan sọ, ìkan ní Ondo State, ìkan náà ní Ogun State, then eléyìí Kogi, ó di state Yorùbá. Nítòótọ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá náà ti wà, bẹ̀tí eléyìí àwọn tí wọ́n ti wà, wọ́n wọ aṣọ ogun fún wọn, aṣọ ológun fake, wọn kì í ṣe ológun, àwọn bandits. Kí la wá máa ṣe? Àwa Yorùbá nation, kí la máa ṣe? Ìdí nìyẹn tí a fi sọ pé iṣẹ́ ó wà fún wa láti ṣe. Àwọn àgbààgbà Yorùbá tí wọ́n wà níbẹ̀, ẹ bá wa béèrè kí ni gómìnà Ondo, wọ́n ń gbìyànjú níwọ̀nba tí wọ́n lè ṣe, ṣùgbọ́n wọ́n tún láti ṣe kí ni, wọ́n tún láti ṣiṣẹ́ sí, wọn ò tí ì ṣe tó. Kogi State àti Ogun State, ẹ mọ̀ pé Ogun State gómìnà Dàpọ̀ Abíọ́dún, ṣe mọ̀ pé ẹni ẹ̀kọ́, ẹni ìkà, ẹni ìparun ni. Èmi ò bú wọn, ọ̀rọ̀ ni mò ń sọ. Nítorí pé wọn kì í ṣe ìran Yorùbá. Tó bá jẹ́ ọmọ Yorùbá gidi ni, wọn ò ní jókòó sílẹ̀ kí ìran Fúlàní kó máa ṣe gbogbo eléyìí, kí wọ́n dẹ̀ máa wò, kí wọ́n máa fọwọ́ lérán, kí wọ́n kàn máa wò, kí wọ́n máa lépa bí wọ́n ṣe máa dìbò ọdún tó ń bọ̀. Wọ́n dẹ̀ ń sọ pé ọmọ onígbàgbọ́ làwọn, wọ́n ń pera wọn ní onígbàgbọ́, wọ́n ń pe orúkọ Ọlọ́run lẹ́nu wọn, kí ni, ṣùgbọ́n ọkàn wọn ó jìnnà sí Ọlọ́run, wọn ò ṣe ìfẹ́ Ọlọ́run. Torí tí wọ́n bá ń ṣe ìfẹ́ Ọlọ́run, tí wọ́n á ní bẹ̀rù Ọlọ́run. Báwo ni wọ́n ṣe máa ní ìbẹ̀rù Ọlọ́run? Ni láti dìde, láti gbójú wo àwọn Fúlàní, láti kojú wọn, láti jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ ibi, iṣẹ́ ìkà wọn tí wọ́n ń ṣe yìí kò jọ rárá. Daddy Alabi Stephen, that is why all needs to do come together. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni, torí ìdí nìyẹn la ṣe ní láti fọwọ́sowọ́pọ̀. Mo ti sọ bẹ́ẹ̀ síwájú, Ọlọ́run máa fún wa ṣe, ṣùgbọ́n ìfẹ́ tí Ọlọ́run òun ló máa ṣe. Wọ́n fẹ́, wọ́n kọ̀, àwọn tó tẹ̀lé, àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ti dé, wọ́n dẹ̀ ń bínú lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń bínú, wọ́n dẹ̀ máa gba ilẹ̀ yan fún wa. Ojú á dẹ̀ ti àwọn ìkà, àwọn ọ̀dájú, àwọn ẹni tá à ń face àwa Yorùbá nínú ìrìn àjò tí wọn ò fẹ́ kó ṣeé ṣe. Àwọn ẹni bí àwọn ẹni ègbé wọ̀nyàn, wọ́n pọ̀, kì í ṣe Tinubu nìkan. Ẹ wò ó, Peter Obi àti Àtíkù.
Peter Obi àti Àtíkù ṣé mọ̀ pé àwọn náà ò dákẹ́ àdúrà, àwọn wo ló dẹ̀ ń ṣe àdúrà fún un? Ṣebí ìran Yorùbá náà ni, ṣebí ìran Yorùbá ni. Ìdí nìyí táwa sọ pé ókè o, àwa tá dúró tán, tá bá mọ̀ pé a dúró ní tòótọ́ tá ò bojú wẹ̀yìn, tá à náání, tá à bìkítà pé nígbà tí ó wà àtìgbà tí kò wọ̀, ìran wa làwa máa dúró fún, èyí tí ṣe ìran Yorùbá. Bí a ṣe máa gba ìran wa kúrò lóko ẹrú, bá ṣe máa gba ilẹ̀ wa padà lọ́wọ́ àwọn olórí burúkú Fúlàní, àwọn wèrè Fúlàní tá ò ní gbúròó wọn mọ́ láṣẹ Èdùmàrè. Àwa la ṣe ní láti fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣe, ká fi ìfẹ́ ká fi bára wa ṣe, ká yé bú ara wa mọ́, ká yé fẹ̀dí ara wa síta. Gbogbo aṣọ kọ́ là ṣá sí o. Ó ti wọlé tán báyìí, ó ti wọlé tán. Òun la ti rí wọ̀nyí. A ní láti gbé àwọn ìgbésẹ̀, a ní láti gbé ìgbésẹ̀ ní kíákíá. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń ṣe iṣẹ́ lábẹ́lẹ̀, gbogbo yín pátápátá, a ò mọ̀ yín ṣùgbọ́n Ọlọ́run mọ̀ yín. Elédùmarè á máa ṣe alátìlẹyìn, á máa fún yín ṣe, ojú òní tì yín. Ẹ má jẹ́ ká fi falẹ̀. Nǹkan tó wà nílẹ̀ yìí ó léwu, ewu ń bẹ lóko lóńgẹ́. Ẹ jẹ́ káwa tètè bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká dájú ìjà, ká dákò wọ́n. Báwo la ṣe máa ṣe ni pé, bá ṣe máa dojú ìjà kọ àwọn Fúlàní ni pé kí ìmọ̀ wa ṣọ̀kan. Nǹkan tí mo mean nìyẹn. Nǹkan tí mo mean nìyẹn. Ó yẹ kó yé wa, Yorùbá ni gbogbo wa. Ẹ má jẹ́ kí a fi àṣírí agbára wa, ẹ má jẹ́ ká fi hàn àwọn ọ̀tá. Ẹ má jẹ́ ká tú àṣírí ara wa, ẹ má jẹ́ ká sá sí ìta mọ́. Gbogbo aṣọ, ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká wá bá ṣe máa kó ara wa níjàánu. Ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Káwọn Fúlàní yìí lè mọ̀ wípé nítòótọ́ Yorùbá ti lọ. Àwọn tí wọ́n sọ pé 2023 Tinubu ló kàn. Wọ́n sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé Ọlọ́run ni wọ́n. Ta ló mọ ìgbà àti àkókò tí ọmọ ènìyàn yóò dé? Ẹ sọ fún mi, ta ni ẹni náà tó mọ ìgbà tàbí àkókò tí ọmọ ènìyàn yóò dé? Tí Fúlàní bá fẹ́ràn Tinubu, wọn ò máa ní máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Wọn ò ní máa lọ kó àwọn Fúlàní, àwọn bandits tí wọ́n ń pè ní repentant bandits. Ó yẹ kẹ́ rántí tí wọ́n ṣe graduation fún wọn nígbà kan báyìí, oṣù mélòó kan sẹ́yìn, tí wọ́n fún wọn ní, àwọn ni wọ́n ń kó aṣọ military wọ̀ láti bẹ̀rẹ̀ ogun. Wọ́n ní ẹni tá a wí fún ọ̀bàjẹ́ gbọ́, òun lọ̀rọ̀ Tinubu. Kì í ṣe eléyìí, kì í ṣe pé mo kórìíra Tinubu, eléyìí kì í ṣe pé à ń yájú sí àgbàlagbà, bí kò ṣe pé ẹni tó bá fẹ́ lọ sí oko parun. Bí kò ṣe pé Tinubu àti Shettima, ẹ dẹ̀ mọ̀ Shettima, Fúlàní ni Fúlàní máa jẹ́ lọ́jọ́kọ́jọ́. Ṣùgbọ́n wọ́n ti sọ fún bàbá Tinubu, wọ́n sọ fún lẹ́rọ̀, wọ́n sọ fún lérè. Bàbá Tinubu ò gbọ́. Oko parun tí wọ́n ń lọ yan náà ni. So nǹkan tí wọ́n bá dẹ̀ fẹ́ náà ni. So eléyìí kì í ṣe pé Yorùbá nation kórìíra. No, kí ló kàn mí? Mi ò mọ bàbá Tinubu. Ọlọ́run dẹ̀ má jẹ́ kí n mọ̀ wọ́n títí Jésù máa fi dé. Torí èmi ò irú oore bẹ́ẹ̀, irú oore tó bá máa wá láti ọ̀dọ̀ Tinubu, Ọlọ́run mi ò fẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Torí pé owó apọmọ ọlọ́mọ lẹ́kúnjayé, owó ẹ̀jẹ̀, owó ẹkún, owó ẹkún òun ìpayín keke, òun ló wà ní ọwọ́ ẹ̀. So irú èèyàn bẹ́ẹ̀, Ọlọ́run má jẹ́ kí n bá pàdé lọ́jọ́ ayé mi. Kí ni àǹfààní ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí ẹ̀ nù? Òun ni ti Tinubu yàn àtàwọn tó ń kó owó fún, àwọn tó máa ṣe ẹ̀yin àtèmi lóore tó jẹ́ pé inú Ọlọ́run dùn sí wọn. Irú oore bẹ́ẹ̀ lèmi fi ń tọrọ, kì í ṣe bíi ti Tinubu.
ogun ó ti dé báyìí ṣé Tinubu ṣé ó fẹ́ sọ pé òun ò gbọ́ ni gẹ́gẹ́ bí ẹni aṣojú tó dem APC presidential kini APC candidate ṣé ó fẹ́ sọ pé òun ò mọ̀ ni ó dẹ̀ ti ń jẹ́ ọmọ Yorùbá ó mọ̀ ìkà ọ̀dájú ẹni bí òun ni wọ́n ọ̀nà ní wọn bìkátà ìran wọn tá bá wá rí àwọn tó wá jà fún ìran wọn tí wọ́n nífẹ̀ẹ́ ìran wọn tó jẹ́ pé Ọlọ́run ni kò pa wọ́n tó jẹ́ pé Ọlọ́run ni kò fẹ̀mí wọn lé àwọn ọ̀tá àwọn ẹni bí lọ́wọ́ kí ni wá dé tá ṣe máa ṣe kì í tara wa kí ni wá dé tá ṣe máa sá aṣọ tá máa fẹ̀dí ara wa sóhun àṣẹ kúkú fọwọ́sowọ́pọ̀ ká mọ̀ sínú ká mọ̀ síkùn títí di ìgbà náà torí pé ẹ rántí o wọ́n ní tí ògiri ò bá lanu aláǹgbá ò lè ráyè wọbẹ̀ kò sí bá a ṣe níjà kò sí kíjà má wà ọkọ àtìyàwó wọ́n ń bára wọn jà wọ́n ń parí ẹ̀ ìyá àtọmọ ń jà wọ́n ń parí ẹ̀ Kẹ́hìndé àti Táyé wọ́n ń jà wọ́n ń parí ẹ̀ ẹ dẹ̀ rántí pé ẹyin òun ni ọ̀rọ̀ tó bá ti bọ́ sílẹ̀ tán kò ṣeé kó mọ́ ẹ jẹ́ ká máa fi ọgbọ́n orí ẹ jẹ́ ká fi ṣe gbogbo nǹkan tó wà nílẹ̀ èmi ni mo mọ̀rọ̀ sọ èmi ni mo mọ̀rọ̀ sọ ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ẹ káàbọ̀ mọ́ mi Jọkẹ́ Bọ́dúnrìn God bless you ma ẹ jẹ́ ká ro àròjinlẹ̀ ẹ jẹ́ ká ro àtúnbọ̀tán ẹ jẹ́ ká mọ̀ pé iṣẹ́ wà fún wa gan tí kì í ṣe díẹ̀ ìbẹ̀rẹ̀ kìdẹ̀ kì í ṣe oníṣẹ́ àfẹni tó bá forí tì dópin òun la ó gbàlà kí ni wọ́n máa sọ nípa ẹ̀yin kí ni wọ́n máa sọ nípa tèmi gangan torí oníkálùkù wa gbogbo wa pátápátá àtẹni tó ń gbójú síta àtẹni tí ò gbójú síta oníkálùkù ló ń kọ ìtàn ẹ̀ bí ọba ayé ò rí yín tí ọ̀run ó dákẹ́ ó ń wò ó dẹ̀ máa san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣé ẹ̀yin jà fún ìran yín ní tòótọ́ tọkàntọkàn àbí nítorí pé kí wọ́n fi lè mọ̀ yín kẹ́ fi lè lórúkọ òun lẹ̀ ń ṣe fún nítorí pé ó ti délẹ̀ tán báyìí ó ti délẹ̀ tán báyìí nǹkan tí wọ́n tẹ̀yin bá ṣe nǹkan tèmi bá ṣe ni wọ́n sọ nígbà tí àsìkò bá tó ẹ jẹ́ ká dìde gbogbo ẹ̀yin ọmọlúàbí Yorùbá tẹ́ wà ní Kogi State ní Kabba àti ti Ondo State o àti ti Ogun State àti káàkiri ilẹ̀ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká sùn wọra mọ́ kò mú bẹ́ẹ̀ ni báwo ni a ṣe mò ń ka comment yìí ni o báwo ni a ṣe máa ba ara wa jẹ́ ṣé kì í ṣe èpè àti èdè àwọn Fúlàní ló mú òun náà ni máa bí tàwọn Fúlàní bó ṣe wà náà ni tàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ̀nyàn náà wà torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọn ò fẹ́ ká lọ ṣùgbọ́n wọ́n fẹ́ wọ́n kọ̀ Yorùbá ń lọ àti ẹ̀ ti lọ ìgbà tí Ọlọ́run kan tó máa wá sí ìmúṣẹ ní ẹnikẹ́ni ẹ̀yin àti èmi a ò mọ ìgbà àti àkókò náà Ọlọ́run nìkan ló mọ̀ àwa lè máa sọ pé ọ̀la ni kọ́lọ́run sọ pé ọ̀túnla ni so gbogbo ẹ̀ ó wà ní ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n kó tó di ìgbà náà ẹ jẹ́ ká fi ọgbọ́n ẹ jẹ́ ká fi ṣe ẹ jẹ́ ká fẹ́ràn ara wa ẹ jẹ́ ká máa lépa ìfẹ́ àti àlàáfíà ìṣọ̀kan títí mo dẹ̀ ṣe ládùúrà pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá nation tinútinú tọkàntọkàn tẹ́ ń ná owó tí ò tiẹ̀ téèyàn ò lè máa sọ síta mo gbà á ládùúrà pé nígbà tí ilẹ̀ òmìnira yìí bá dé àní fi ẹnikẹ́ni nínú gbogbo yín ṣe àwátì àti àwa náà tí a gbàgbọ́ tá a dúró tán tá a ò ṣeyèméjì tá a lọ síyìn tá a lọ sọ́hùn tá a ò gbọ́ teku ká sọ fẹ́yẹ ilé àti ọ̀nà gbogbo wo ní dàrú mo gbà á ládùúrà pé ilé Odùduwà á gbé gbogbo wa àwọn ọ̀dàlẹ̀ àwọn wo ni ọ̀dàlẹ̀ a máa sọ nípa ẹ̀ a máa tẹ̀síwájú ní ọjọ́ míì ọjọ́ re ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí ká tó máa lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín
tẹ́ bá mi kí màmá wa Yèyé Oge Àlùkò Olúwatósìn, tẹ́ bá mi kí wọn fún ayẹyẹ ọjọ́bí wọn ti èní. Mo dúpẹ́, mo mọ̀ lórí. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi type, tẹ́ bá mi share, tẹ́ bá mi like, love, ẹ ní fọwọ́ náà gbé ọmọ sin o. Ìwọ̀nba àgbà tó kù, ìwọ̀nba ọjọ́, ìwọ̀nba wákàtí àti ìṣẹ́jú tó kù tí ọdún 2022 tó máa fi kó ẹrù ẹ̀ tó máa fi lọ. Kò ní kó ẹ̀yin, kò ní kó èmi mẹ́rù lọ, kò ní dì wá mẹ́rù lọ, àti àwa àti àwọn ìdílé wa tí wọ́n fẹ́ wa fúnre, àní fi wọ́n ṣe àwátì o. Ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún ìyìn lógo, ọdún ìṣe lógo, òun ló máa jẹ́ fún ẹ̀yin àtèmi o. Àdúrà gbogbo wa gbà o. Ẹ má gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ sórí YouTube page mi, ẹ bá mi like, love, kẹ́dẹ̀ bá mi subscribe, torí tó bá yá mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ètò kan níbẹ̀. Ètò àwọn ṣẹ̀mọ̀ abiyamọ, a máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwọn abiyamọ, nípa ìgbéyàwó, nípa oríṣiríṣi ètò ló máa bẹ̀rẹ̀ sí ní wáyé ní orí YouTube page mi. Ẹ jọ̀wọ́ ẹ máa bá mi subscribe. Aunty mi, my honourable aunty, Prophetess Ọláìdé Sànyàolú, God bless you ma. Ẹ kú iṣẹ́ o. So a ní rí jù báyìí lọ. So a tún máa jáde nígbà tí àsìkò bá tó. Ẹ ṣé lẹ́ẹ̀kan sí. Ìpàdé wa bí oyin o, mo mọ̀ lórí o. Ó dìgbà kan náà o. Ire o.